Ẹ jọ̀ọ́ madam ni mo bẹ̀rẹ̀. Madam, láti wo? Mo ń kọjá ní street ń bí by lánàá. Ni mo rí tí wọ́n gbé board síta pé wọ́n ní the swimming teacher. Ẹni tó ń kọ́ wọn bọ́n ṣe ń wẹ̀. Mommy. Yes? Who is that? Oh, you mean that lady? A teacher. Bariwa ló sọ pé òun fẹ́ kọ́ swimming, so mo wá gbé notice board síta. Mo ṣe wá nìyẹn pé òun lè máa coach ẹ. Hello, olùkọ́ òmùwẹ̀. Ẹ̀gbọ́n ṣẹ́yìn náà ti ń jáde ni. In actual sense mi ò jáde, right? Mo kàn ní kí n wá lift ẹ débi tó ń lọ ni. Irọ́ o, ibi tí mo ń lọ jìnnà. Ẹni tá a bá fẹ́ nílé ẹ̀ máa ń jìnnà, you know. Mo lè gbé ẹ dé anywhere. Because I gbọ́ from a reliable source. Ipe ẹ̀ ń deal pẹ̀lú egbògi olóró. What? Kátẹ́ wá sọ wípé lóòótọ́ ẹ mọ̀ nǹkan kan nípa tàwọn tó ń kú. Ṣé ẹ tún parọ́ wípé ẹ mọ̀ nǹkan kan nípa tí kókè náà àbí? Hands up! Gbé ọ̀bẹ yẹn dúró bó ṣe gbé dúró yẹn. Tó bá ṣe anything funny, màá sọ ọpọlọ ẹ̀ ká sínú mi.